Ẹ káàárọ̀ o, a kú dédé wòyí. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílé lóko lájò pé a kú ìfaradà ìlú yìí. Ìlú tí à ń pè ní location 9, location 419 tí àwọn kan sì ń pè ní Nàìjíríà. Òní lọ́jọ́ ìsinmi Sunday on the 30 November 2025. Wọ́n tún ti jí ọba gbé báyìí. Wọ́n ti jí ọba gbé báyìí. Ṣé mọ̀ pé àwọn ará ìlú gan are safe? Wọ́n ti jí ọba gbé. Ẹ bá a ṣe prógámù yìí kó káàkiri. Wọ́n tún ti jí ọba gbé ní ìpínlẹ̀ Kwara. Àárín kí wọ́n jí Emir gbé o. Ọba aládé òun ló ń jí gbé. Àwọn ọmọ kóòtù òjíire àwọn ni wọ́n ń jí gbé. Wọ́n jí wọn gbé. Wọ́n á tún gba ransom. A tún ṣẹ̀ṣẹ̀ ẹrú lórí ilẹ̀ wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nígbà tó ń jí ọba gbé, ṣárá ìlú gan ṣe ètò ààbò tó nípọn ṣó wà fún wọn? Wọ́n ń palẹ̀ ọba mọ́ báyìí. Ta ni wọn ò lè palẹ̀ mọ́? Ó dìgbà tó bá dórí sẹ́nítọ̀, tó dórí gọ́vnọ̀, spíkà Ogun State, sọ pé state kan, State Assembly. Tó bá ń jí wọn gbé, ṣé ìgbà yẹn la máa tó mọ̀ ọ́ lọ́rùn? Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀, State House of Assembly, wọn ò tẹ̀ sọ̀rọ̀, wọn ò gbé ìgbésẹ̀ lórí àwọn kidnapper, lórí ọ̀rọ̀ ètò ààbò. Àwọn ń ṣe bámbám ni mo yó. Àwọn ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkankan. Wọ́n kẹ̀ ní ojú lalákàn ló fi ń ṣọ́rí. Ìgbà tó ti ń gbé pásítọ̀, tí wọ́n ti ń gbé ọba, tó bá yá gan wọ́n máa gbé yahoo guy. Gbogbo ẹ̀yin yahoo, ẹ ṣe kò kàn mí kò kàn mí. EFCC ló sì ń gbé yín. Tọ́wọ́ Fúlàní bá bá yín, ẹ sọ̀kan ẹ̀mí. Ẹ mọ̀ pé kíjìpá ń ṣáwọ́. Ẹ mọ̀ pé khaki no be leather. À ń pe ọ̀rọ̀ yìí lówè, òun á ronú. À ń pe ọ̀rọ̀ yìí lówè, òun á ronú.
àtọmọdé àtàgbàlagbà wa báyìí inú ewu la wà. Ẹlòmíì gan wà lórí platform CDA bọ́n sọ anirọ́ ni kò sí eléyìí tó kàn òun. Ẹlòmíì tó yìn rówó union gbà lẹ́gbẹ̀ẹ́ títì kò kàn kò kò kàn náà ní ìwà tí wọ́n hù. Ṣó dìgbà tí wọ́n bá ń kó àwọn ọmọ school nílẹ̀ Yorùbá ká tó mú ní òkúnkúndùn pé lóòótọ́ ni bandit wà? Ṣó dìgbà yẹn kí ẹ̀yin abiyamọ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kígbe síta pé wàhálà ti wà o, wàhálà ti dé báyìí, ogun ti dé. Kélédùmarè kó gbà wá pẹ̀lú àánú ẹ̀ kí a má bá ogun lọ, ká má bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Torí tá a bá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò pọ̀ jù, à ń tanra wa ni. Ẹ káàbọ̀ sórí ètò Adéṣọpẹ́ Ọ̀sanyìntúndé, ẹ káàbọ̀. Aṣojú Bọ́láńlé Israel, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá share program, ẹ bá pín káàkiri, ẹ bá máa love, ẹ bá máa like ẹ̀. Ṣó dìgbà tó bá kan tó di pé wọ́n lọ ń gbà àwọn èèyàn ní school àbí wọ́n wá ń kọ́ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì wí ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ká tó mọ̀ ọ́ lọ́rùn? Ṣó dìgbà yẹn ká tó mọ̀ ọ́ lọ́rùn? Torí ní ìṣẹ̀lẹ̀míì ó kàn wù ọ́ pé òun ọ̀ràn wọn oúnjẹ oyè bàbá wọn yó èmi wọn kì í bí pọmọ ẹnì kankan. Àwọn tó kàn táburú yìí kàn náà wọn ò mọ̀ pé aburú yìí máa kàn wọ́n. Àwọn tó ṣèrìn tó kó sí wọn lọ́wọ́ wọn ò mọ̀ pé àwọn máa ṣèrìn. Nítorí ẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká gbìyànjú
ju gidigidi torí wàhálà àtàjálù tó fi gbogbo ojoojúmọ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kò kì í ṣe nǹkan kékeré rárá. Odindi ọba ló jí gbé ká má sọ pé gbogbo wa bá ṣe ń lọ sí ilé ìjọsìn lénìí Táíwò Ọláyínká pé ká ṣọ́ra kí wọ́n bá kó má jẹ́ pé skúùlù àti chọ́ọ̀chì ní àwọn southwest state wa bíi Ọ̀ṣun, Ọ̀yọ́, Kwara, Oǹdó, Ògùn, Lagos kó má jẹ́ ibẹ̀ ló máa ti lọ kó àwọn ọmọ skúù àbí ní chọ́ọ̀chì kó má jẹ́ gbà ló máa ṣe ká wa lára tá a máa sọ̀rọ̀. A sì ń rí àwọn òpònú èmi tó yìí ń tẹ̀lé wọn lọ ṣe kàmpéènì APC, ADC gbogbo ẹ̀. Wọ́n lọ ṣe campaign wọ́n jójú ẹlẹ́yà àwọn èèyàn tó ń pa tó ń jí gbé kò kàn wọ́n. À ń pera wa ṣàkíyèsí ni wípé ojú ni alákàn fi ń ṣọ́rí. Akẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni Ọlọ́run ní jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ torí ọ̀rọ̀ yìí ká ní a fi kára mọ́ láti ilẹ̀ ni kò ní rí bó ṣe rí. Kò ní rí bóyá rí kò ní dà bóyá dà níbi àwọn fọ́ǹbù tá a ti fọ́ǹbù sẹ́yìn. A máa di láyọ̀, a máa ṣe gbá, a máa ṣàwo. Wọ́n lè délẹ̀ Yorùbá tó bá délẹ̀ Yorùbá wọ́n máa jẹya ní òun náà rè. Nígbà Boko Haram pa wọ́n ilẹ̀ Haúsá tó yẹ káwọn ti tètè gbé ká ti ṣe òkèèrè lẹ́yìn tí mẹ́kún sun àná Haúsá ló ṣẹ̀. Ṣé Haúsá nìkan ló wá ṣẹ̀ báyìí sí? À ń sọ fún pọ́n mẹ́yẹ bọ̀ lákò ní ẹ̀gbọ́n gbà yẹn. Nítorí àwíjàre kí tọ́ lẹ́nu. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ẹ̀dùn bẹ̀ láti ń fọ̀ bí òwe. Ẹ bá a ṣe program, ẹ bá a pín káàkiri, ẹ bá a support iléeṣẹ́ Koiki Media. À lè mú